ǹjẹ́ ọlọ́run ọba àjíkẹ́ ọba àjígẹ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ gàgàrà ó tóbi lọ́ba, ọ̀rọ̀ rẹ̀ dàbí nǹkan, ọba tí ò ṣeé bínú sí, ọba tí ò ṣeé dá lótó àbí ta ni ó ṣe ó tó fẹ́lẹ́dùwà ó sí èmi náà ni Omilani Olúdáre Àrẹ̀mú ọmọ àdùbí láìfádà láìsàn ọmọ bàbá tó ń pè léegun létí ń lọ ẹlẹ́rìí àdùbí òòṣà ńlá ni mí tí ń gbélé tó ń fọwọn ẹlẹ́rìn o àgbélémọ̀ tó ń ṣe lóko Àrẹ̀mú ni mí eléèmọ̀ ṣìgìdì. Bẹ́ẹ̀ ni o, mo dé padà sórí ètò yín, ètò gbogbo wa ọgbọ́n àgbà lórí ìkànnì ọgbọ́n àgbà tẹlifíṣàn. Abala tá a wà abala ọ̀rọ̀ ṣítí lórí nǹkan tó ń lọ. Kí n mo mú wá lórí ọ̀rọ̀ ṣítí tòní àbí bó mo fẹ́ bá wọ̀ lórí ọ̀rọ̀ ṣítí tèní. Ẹ wò ó, inú àyọkà àwọn bàbá wa kan náà mo tún lọ. Àyọkà àwọn bàbá wa náà èjì ògbè ní o. Ẹ tún wò pé èjì ògbè bẹ́ẹ̀ ni. Ṣé àwọn bó ṣe wà nù Bíbélì tá à ń rí Lúùkù tá à ń rí Jọ́ọ̀nù tá à ń rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ló wà nù Ifá àwọn bàbá wa. Bí odò kan bá jáde yóò pín yẹ́lẹ yẹ́lẹ. Àyọkà èjì ògbè inú rẹ̀ mo tún ti mú tí mo fẹ́ mú. Bẹ́ẹ̀ ni bó làyọkà yìí ṣe lọ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa. Ó kà báyìí, ó ní ọmọ wọn á fẹ́ jẹ, ọmọ wọn á fẹ́ mu, ọmọ wọn á fi ìdí òrìrì balẹ̀. Bẹ́ẹ̀ ni àdífá fún Elédùmarè, àṣeun gbogbo bí idán, kò sí ohun tẹ́lẹ́dùmarè ò lè ṣe o. Ọba ṣohun ribiribi kárí ayé, bó bá ṣòjò á ṣọ̀dá, àṣekan amú bí ọyẹ́, àṣekan amú bí òtútù. Bẹ́ẹ̀ ni iṣẹ́ Elédùà ó ju tọmọ èèyàn lọ. Nínú àyọkà yìí gangan mo ti fẹ́ mú nǹkan tí mo fẹ́ lò lónìí lórí ọ̀rọ̀ tó ń jà ròyìn lórí fọ́nrán kan tí mo wò lórí ìkànnì kan bẹ́ẹ̀ ni ní YouTube lórí íńtávíù kan tí Bíọ́lá Adébáyọ̀ tí gbogbo èèyàn ń pè léyànká tó ṣe fún màmá wa Dúpẹ́ Jayọ̀sìmí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Gbogbo yín lẹ wò ó. Nígbà tẹ́mi fúnra mi wo íńtávíù yìí mo mí kanlẹ̀ torí wọn ò tiẹ̀ rí ìyá yìí dé gbogbo ibẹ̀ ń rí. Kí ló dùn mí, kí ló ṣe mí kàyéfì ni wípé nígbà wọn ṣe íńtávíù yìí pẹ̀lú omijé lójú màmá wa Dúpẹ́ Jayọ̀sìmí, wọ́n ní ó dùn àwọn páwọn pé 100 ọdún lé ayé àmọ́ àwọn ò rọ́mọ ṣẹ̀yẹ fún àwọn. Èèyàn ò já sí pé wọn ò lọ́mọ láyé. Ṣẹ̀rí bó lágbára. Kò tún wá tán síbẹ̀ nígbà wọn tún tẹ̀síwájú. Wọ́n ní iṣẹ́ sinimá iṣẹ́ eré orí ìtàgé táwọn tún yàn láàyò. Wọ́n ní ó tún lọ déédéé bíi tìgbà kan mọ́. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé lóòótọ́ ìṣẹ̀dẹ̀ àwọn òṣèré orí ìtàgé à ń dá bí ọgbọ́n ni. Èmi mọ̀ pé Elédùà ó dá ìgbà padà. Bẹ́ẹ̀ ni ságbolé sinimá. Bẹ́ẹ̀ ni wọ́n ní wọn ò tún pe àwọn déédéé mọ́ bíi tìgbà kan. Kò lẹ̀ pé lóòótọ́ ọba mẹ́wàá ẹgbà mẹ́wàá ẹnìkan ò lólé ayé gbó. Wọ́n tún sọ pẹ̀lú ẹ̀dùn, wọ́n ló tó ọdún 7 táwọn gan ti ṣiṣẹ́ gbẹ̀yìn, táwọn produce gbẹ̀yìn. Ẹja wa fi kọ́ra wa lọ́gbọ́n ká fi ṣọ̀rọ̀ ṣítí lórí ètò wa ọgbọ́n àgbà lábala ọ̀rọ̀ ṣítí. Kí ni mo fẹ́ fàyọ́ ń bẹ̀ tí mo ṣe lọ sínú èjì ògbè, tí mo ṣe lọ àyọkà, tí mo lo àyọkà tí mo lò yìí. Ẹ wá wo Elédùmarè aṣohun gbogbo bí idán tí ò sọ ohun tí ó ṣe fọmọ ẹ̀dá ádámọ̀ kankan. Lẹ́yìn íńtávíù yìí ní ẹnu ọjọ́ mẹ́ta yìí mo bọ́ sórí fọ́nrán, mo tún wọ̀ online, mo bá rí wípé gbogbo àwọn èèyàn ń ṣe ayẹyẹ pẹ̀lú ìyá yìí. Kí ló jọ mí lójú? Mo tún rí i pé Bíọ́lá Ẹ̀yìnọ̀ká, Bíọ́lá Adébáyọ̀ ló lead àwọn squad náà wá, ló ṣètò, ló arrange bọ́n ṣe ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún màmá wa Dúpẹ́ Jayọ̀sìmí. Ṣé wá rí i pé ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Elédùmarè kò fi ẹnì kankan.
bó ti hùn ní ìṣọlá ẹ̀yìn ò ló kọ orin tí mo kọ́kọ́ kọ. Ẹ mọ̀ orin òṣùpá mo fi bẹ̀rẹ̀ ètò. Ó ní mí ní o. Bó ti jẹ́nu ẹ rí wípé Elédùà ò gbàgbé ẹnì kankan. Èmi náà wá fi ń dá màmá wa lójú. Kò sí ìgbà tó pẹ́ jù fún Elédùà láti ṣoore fẹ́ dà. Bọ́gọ́ta ọdún lẹ ṣe. Ó di dandan tẹ́ ẹ bá nígbàgbọ́ ẹ sì lè dọ́lọ́mọ láyé. Dandan ni ẹ ní ìgbàgbọ́, ẹ kún fún àdúrà, ẹ mọ képe Ọlọ́run, ẹ képe Elédùà yóò dá yín lóhùn ọjọ́ kan. Ẹ kúkú ro ti káà yìí, ẹ rò tẹ́lẹ̀ o. Ẹ wo ọ̀nà tí káà bá jáde sí yín, èyí ò ń já sí pé ìrètí yín ò ní tán. Tí gbogbo nǹkan bá tán, ẹ di ìrètí yín mú o. Mo wá kí Bíọ́lá Adébáyọ̀ èèyàn ọ̀ka wípé Ọlọ́run á túbọ̀ máa bùkún, kò ní relẹ̀ láéláé. Owó ìwówó tì kò ní wówó tì o. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ ní wówó tì, ẹ sì ní relẹ̀ o. Ó ti jẹ́nu. Wọn ò yorúkọ padà. Omilani Olúdáre Àrẹ̀mú náà ló kọ mí o, ọmọ Àdùbí. Láìfádà láìsọ ọmọ bàbá tó ń pè légún létí ń lọ ẹlẹ́rìí Àdùbí. Òòṣà ńlá ni mí tí ń gbélé tí ń fọhùn ẹlẹ́rìn. Àgbélé mọ tó ń ṣe lóko. Àrẹ̀mú ni mí, ilé mọ̀ ṣe gidi. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń bẹ́ tò mí lọ. Agbákẹ́ of ẹlẹ́rìí Àdùbí land òun ló ń kí yín o. Ẹ ṣeun púpọ̀. Bíọ́lá, all your fans. Pìrìsẹ́ǹtì mọ́tò yìí fún yín. Mọ́tò yìí kò ní jípo sí i. Lórúkọ Jésù kò ní dàgbà lọ́kàn. Ṣé ọba máa ń mọ̀ ọba tẹ̀ máa ra mọ́tò fún wọn ní ìsìn kò ní jẹ́ fún wọn. Lórí ọkọ̀ yìí lórí ìgbésí ayé ohun tó wò ní fún. The Lord will be your shield. The Lord will protect you. Every day, mama, we no go suffer, oh mama, we go live longer, mama. The Lord will fight your battle and He will hold your peace. Then you can shut out. Ẹni tó bá wá decide máa wọ̀ lọ́ta yín, àwọn olóòtú decide. Àmì Jésù gbogbo ẹnikẹ́ni tó bá pera wọn lọ́ta yín, ìdájọ́ tó bá kọ́ sí ọ̀dọ́ ìyá. Àlọ́ fọ́bì ẹ̀ má bá ẹni ibo ìṣọ̀tà. Gbogbo tó bá ti sọ pé mo ti sọ pé láti bẹ̀rẹ̀ ẹni ká má bìí. Ṣé bí bẹ́ẹ̀ ló ṣe wọ̀? Ẹ má bìí.